oṣù yìí tún ń lọ díẹ̀díẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé ìwọ tó ń gbọ́ mi yìí o ní àǹfààní àti rí àánú gbà kí oṣù yìí tó parí? Jẹ́ ń wo ẹni tó máa kọ́mẹ̀ǹtì àmì yìí tó máa fi ìgbàgbọ́ sàmì tó le níbi tó wà. Mo pa á ní àṣẹ, alábàárù tí ń bá ní ẹrù rere ènìyàn lórúkọ Jésù ó yá kó lókètì ẹ. Ẹni tó máa bá ẹrù ayé ẹ àní kí oṣù yìí tó parí lórúkọ Jésù ayọ̀ǹda ẹ̀ tì ọ́. Àní ẹni tó máa bọ́ tán ìṣẹ́ tá bọ́ tán ìyà àní lórúkọ Jésù Kristi ẹni tí yóò bá ẹrù ẹ ẹ̀mí mímọ́ gbé pàdé ẹ. Sóòrí Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ láti òkè wá láti wá ràn lọ́wọ́, ẹnìkan náà ló máa lò. Alẹ́ ni tí Ọlọ́run máa lò fún ọsẹ lórúkọ Jésù ní kankan kí oṣù yìí tó parí ayọ̀ǹda ẹ̀ tì ọ́. Áńgẹ́lì rẹ, aláàánú rẹ, olùgbèjà rẹ àní tí Ọlọ́run ti ṣètò ẹ̀ kalẹ̀. Ìwọ tó rí àmì ìṣe ni mo ń bá sọ̀rọ̀ tó dẹ̀ ṣíà fídíò yìí káàkiri lórúkọ Jésù ó lókètì ẹ, 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 ó lókètì ẹ. Tó o bá rí àmì ìṣe dáadáa tó ṣíà fídíò yìí lórúkọ Jésù ó yá lọ rí àánú gbà. Àánú tó ti sọnù nínú ìran ibi tó ti jáde, nínú ìdílé bàbá, nínú ìdílé ìyá, àní àánú tó ti sọnù. Ìwọ tó ń gbọ́ mi tó dẹ̀ ń wò mí tó ní àǹfààní àti ṣíà fídíò yìí káàkiri sí àwọn èèyàn rẹ lórúkọ Jésù àánú yẹn kó lókètì ẹ báyìí, 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 àánú yẹn kó lókètì ẹ báyìí. Sórí má ṣe iyèméjì lipraga dódà yaba mo rí pé àṣẹ ń jáde. Àní tó bá ṣe ohun tí mo ní kó ṣe, tó bá ṣàmì yẹn dáadáa, tó fi ìgbàgbọ́ gbé lórúkọ Jésù àánú kó lókètì ẹ. Orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ibikíbi tí aláàánú rẹ bá wà lórúkọ Jésù ẹ mọ́ kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́, ó kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́, ó kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́ lórúkọ Jésù ẹjọ́ kọ̀nẹ́ẹ̀tì papọ̀. Ògo rẹ kó fọ̀n jáde, ògo rẹ kó fọ̀n jáde, ògo rẹ kó fọ̀n jáde, ògo rẹ kó fọ̀n jáde. Mo fẹ́ kó comment yes. Ma ye karubadua laikawama. Ma laidaru lea simbu de hayakaba. Mo fẹ́ kó comment orúkọ ẹ. Comment orúkọ ẹ. Comment ẹ báyìí. Comment orúkọ. Yes. Comment ẹ. Mo máa praise under orúkọ yẹn. Oya. Má jẹ́ ó pẹ́. Má worry. Àtẹ̀yìntàtẹ̀ bá ti rí orúkọ ẹ. Li praga wa ni asia. Ma praise lolúwa wí. Olúwa ní kí n praise orúkọ àwọn èèyàn kan, àwọn fans mi. Mo fẹ́ kó kọ orúkọ ẹ kalẹ̀, kó kọ sí abẹ́ kọ́mẹ̀ntì yìí. Má gbàgbé láti share fídíò yìí o. Mo fẹ́ kó like fídíò yìí, kó like ẹ̀. Yes, kí platform yìí gan lè mọ̀ pé fídíò yìí wà very important. Like ẹ̀, kọ́mẹ̀ntì orúkọ ẹ. Make sure kó share fídíò yìí, make sure kó share ẹ̀. Tó o bá share ẹ̀ sí èèyàn 50 kò léèwọ̀. Bó o bá share ẹ̀ fún èèyàn 100 kò léèwọ̀. Ye kàrúnà yá. Mo pa ní àṣẹ ìkólọ ayé rẹ adápadà lórí àánú gbà, 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 lórí ògolo, lórí tí ẹ ṣe. Àní kó lórí tí ẹ ṣe, àní kó lórí tí ẹ ṣe, àní kó lórí tí ẹ ṣe. Ògo ni fún Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Èmi ni David Adeniji. God bless you. Amen in Jesus name.